ọmọ wa ọmọ ẹkùn láòfin ọmọ Akayejo bí owó kìrìbì tí a mẹ́rùn èdè ṣọ̀kan òmìmì ọmọ mi lúwọ̀ bí òjò owó lé alárìn gbọ́ràn sílé ọlọ́run ọmọ ẹlẹ́yẹ iṣẹ́ wẹ́yẹ̀wẹ́yẹ̀ lórí ògún ẹ̀ ìṣẹ́yẹ òdìbò ẹ̀ ìṣẹ́yẹ àti òró ìrè ọ̀gígè igi wẹ̀lẹ̀ lórí adé èyí ni ilẹ̀yẹ ti lọ́nà àti bá o ọmọ ọ̀bọ̀dọ̀ òrókòdó akọ igi líró kàṣàkàṣà ọmọ ọ̀bọ̀ ìpani òrókò ìgbé ni ọmọ igi lílá ṣàgbéjì omi ọ̀pọ̀ ẹ̀ lílá àmùdísì àṣìá o ọmọ àbágbà mi èyí gbà mí ọ̀rán tí wọ́n gbàgbé rẹ̀ ọmọ mi gègé jàbí àríra ọmọgbọ́n inú jàbí àṣẹ àtàbà àtúbù àlejò òkè yìí ṣolúlé kọ́rẹ́kọ́rẹ́ ọmọ òdélé olúlé pọ̀ jolúlé lọ ọmọ àjísùn ẹkùn o ọmọ erinmi lókun ọmọ káwó kábíyèsí ọmọ oníṣẹ̀ṣẹ̀ kí orí adé kan mi yẹ́wẹ́rẹ́ iṣẹ́ ọmọ ayẹ̀rẹ̀ òbí Elédùmarè o ọmọ aláyé gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ bí ọ̀ní láyìn ọmọ àgbógbó mọ̀jà gbogbo mọ́ni burúkú lórí ọmọ òrìṣà méjì kèyí jíye jíba ọmọ ọ̀dàkùnrin ìkùnrin dágọ̀jọ́gọ̀jọ́ ọmọ ojúlé lákèyí bójú lérù ọmọ mẹ̀yà ó títí tọ̀mú pọ̀ sọ́ra rẹ̀ rè ọmọ wa lálẹ́ ọmọ wa lọ́wọ́rọ̀ ọmọ wa láago mẹ́rin ọmọ igi rabata lójú olókun ọmọ òkú pani tí wọ́n dáre ń ọmọ ọ̀pọ̀mọ rúbọ kéye rẹ̀ yá kárúfin àná ìyàrúfin ẹbọ ìyàrúdà ẹbọ ìhùmọ̀ àsìn ìlú àhún ọmọ ẹkùn tán ní kẹrẹ̀mú ọmọ ọ̀dẹ́lẹ́gbẹ̀ẹ́ wá ṣọ̀lá àrìṣò ọkùnrin ló sọ ọwẹ́ ọ̀ṣìwìṣìwì sàmù olórí ọmọ òkòròkòrò abẹ́ òṣèré pọ́lá ọmọ àtẹ́rìgbà wúlé ọwá kan mi jẹ àpòtàn igun ọmọ àtẹ́rìgbà wúlé ọwá kèyí oníróró lọ́nà àọ̀fin ọmọ ìjọ gbogbo bí ọdún gbà gbogbo bí òrò ọmọ òyìnbìrí dọ̀rìṣà ọmọ ìlẹ̀kẹ̀ amẹ́rún dúdú ọmọ ìlẹ̀kẹ̀ títí lóde ìyàwó ó torí ìlẹ̀kẹ̀ dólùkù ọ̀yọ́ ọmọ ibi nínú ojú omi rìnà ọmọ èkú lílá ọ̀nà àọ̀fin ọmọ elékùpé irófin lọ́nà àọ̀fin ọmọ òkìbà gègé sọmọ lódò ọ̀sẹ̀ kọ́mọ ajé eré kẹsẹ́ lọ́nà àọ̀fin ọmọ fìfìhàn òkúta títí tí wọ́n gbọ́dọ̀ dé nílé olúlérí.